bó tilẹ̀ jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí iléeṣẹ́ ààrẹ kò sọ pé nítorí ètò ìdìbò ààrẹ ọdún 2027 ni làwọn ṣe kó àwọn haúsá tuntun táwọn ṣẹ̀ṣẹ̀ gbà sípò làwọn kó wọn sípò, ṣùgbọ́n táwọn òye òṣèlú àti onímọ̀ inú òṣèlú tó ti ń jẹ́ kó di mọ̀ yìí pé nítorí eré òṣèlú ọdún 2027 ní ìgbésẹ̀ Tinubu náà, àti pé ìgbésẹ̀ ọ̀hún náà kò fẹ́ fi ṣe fún àwọn alágbára ilẹ̀ haúsá láti jẹ́ kan yọ́nú sí àti láti jẹ́ kí wọ́n ṣàtìlẹ́yìn fún láti ṣe sáà kejì lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027. ẹ rántí wípé látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gba ìjọba lọ́jọ́ 29 nínú oṣù karùn-ún ọdún tí ya ọdún 2023, the 29th of May 2023, ó ní ariwo ló mà ti bẹ̀rẹ̀ sí ní jáde látọ̀dọ̀ àwọn alágbára ilẹ̀ haúsá tó sì jẹ́ pé ẹ̀sùn tán fi ń kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni pé àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ ìpínlẹ̀ Èkó tó ti wá ìnìkan ló ń kó síjọba tó ń kó wọn sí ipò ńláńlá tó sì yan àwọn haúsá Fúlàní àtàwọn ẹ̀yà míì tó yàn wọ́n jẹ. lára àwọn tí ó máa ń sọ̀rọ̀ sí Tinubu onígbàjúmọ̀ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè Borno South nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Ali Ndume, tó máa ń fẹ̀sùn kan Tinubu wípé ojúṣàájú ẹ̀ ti pọ̀ jù, ó yan àwọn jẹ nílẹ̀ haúsá àti pé bó ṣe ń ṣojúṣàájú náà ó léwu. ní báyìí fúnra Ali Ndume ló ti wá ń yí padà tó ń kan sára sí Tinubu. ó ní báwọn ṣe sọ̀rọ̀ sí táwọn bu àṣẹ ọ̀rọ̀ náà ń wọ̀ létí tó sì ń ṣe àyípadà tó sì ní gbogbo ẹ̀sùn táwọn ti fi kan Tinubu ìpè àwọn Yorùbá nìkan ló ń kó sípò tí ò kó àwọn haúsá àti Fúlàní sípò. ó ló ti ṣàtúnṣe báyìí, ó ti ń kó àwọn sípò. àwọn tí Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn lọ́sẹ̀ tó kọjá sípò tán jẹ́ haúsá èyí tí Ali Ndume tó ń kan sára sí àwọn ni ọ̀gbẹ́ni Yazid Shehu Dan Fulani láti ìpínlẹ̀ Zamfara tó yàn gẹ́gẹ́ bí alága tí yóò rí sí ọ̀rọ̀ adójútòfò ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí, èèyàn managing director of the Nigerian Agricultural Insurance Corporation. bẹ́ẹ̀ ló tún yan Hamza Baba láti ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe alákòóso iléeṣẹ́ àjọ ìjọba tí yóò máa rí sí ríran àwọn èèyàn lọ́wọ́ àti dídá àwọn èèyàn lókoòwò ìtàn pè ní Program Manager of the Government Enterprise and Empowerment Program. bákan náà ló tún yan Abubakar Jarengo láti ìpínlẹ̀ Adamawa. ó ní kí òun jẹ́ Executive Director of Operation at NAIC. ó mà tún yan Sumaila Audu láti ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ẹni tí ó dàbí olùdarí ní ẹ̀ka tó ń ṣàkóso ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àdójútòfò orílẹ̀-èdè yìí, ìyẹn Director of Administration and the Nigeria Social Insurance Trust Fund. bákan náà ìròyìn ọ̀jọ̀gbọ́n Musa Tasir láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága àjọ tó ń rí sí ẹ̀kọ́ fún àwọn ọmọ Nàìjíríà àti ẹ̀kọ́ àgbà fáwọn àgbàlagbà, ìyẹn Executive Secretary of the National Commission for Mass Literacy, Adult and Non-Formal Education. bẹ́ẹ̀ ló tún yan ọ̀gbẹ́ni Isa Aremu láti ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí alága tí yóò mójútó ilé ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ òṣèlú orílẹ̀-èdè yìí, Director General of the Michael Imodu National Institute for Labour Studies. ṣáà bí Ali Ndume bó ṣe ń kan sára sí Tinubu làwọn òye òṣèlú sọ pé ọ̀rọ̀ Tinubu ti yé wọn ní bó ṣe ń kó àwọn haúsá àti Fúlàní sípò rẹpẹtẹ lásìkò yìí, wọn ló fi ń tù wọn nínú ni nítorí ètò ìdìbò tí ń bọ̀, tí wọ́n sì ní ó mọ̀ pé bó bá ṣe nǹkan ńlá fún wọn báyìí ó ṣeé ṣe káwọn haúsá àti Fúlàní kan yọ́nú sí i kán yìí ṣàtìlẹ́yìn fún sáà kejì nítorí pé ìbò ọ̀dọ̀ wọn ni ló pọ̀ jù.